táyà àtọkọ ẹ má jà. Ẹ jẹ́ ká máa gbọ́ bí bàbá wa Chief Ebenezer Obey wọ́n ti máa ń sọ fún wa lójoojúmọ́ lórí ètò ilé Alayo wípé ká má jà. Olùrànlọ́wọ́ báyìí òun náà la jẹ́ fúnra wa. Eléyìí ló máa mú mi rántí ìtàn ọ̀gbẹ́ni Agbowórin àti ìyàwó ẹ̀ Adùnbárìn. Ẹ ṣáà ti rántí àwọn Agbowórin àti Adùnbárìn tèmi tó máa ń kìlọ̀ ìwà fún wa lójoojúmọ́ nínú ìgbéyàwó wa wípé ká má jà, ká máa ṣe ní pẹ̀lẹ́kùtù. Mo sọ ọjọ́ tí wọ́n ń sọ yìí, arábìnrin Adùnbárìn níṣẹ́ lòun mà kárí sọ nínú ilé bẹ́ẹ̀ ló ń dún bí àlòkù ẹ́ńjìnì ọkọ̀ inú ẹ̀ ò dùn. Kò pẹ́ kò jìnnà náà ni ọkọ̀ ẹ̀ wọlé dé láti ibiṣẹ́. Kọ́kọ́ pé ó ní ìpàì kí ló ṣe ẹ́, ojú èyí tí mò ń wò yìí ó kọ́rẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ ìyàwó ògbésùgbẹ̀gbà lọ́dún. Lọ́kọ́ bá súnmọ́ ìyàwó ẹ̀ ló bá fà á mọ́ra. Kí ló ṣẹlẹ̀? Ìyàwó bá gbójú sókè lónìí ó máa gbọ́ ìròyìn kan lọ́sàn-án yìí ni o tí mi ò lè sọ pé ìròyìn ayọ̀ mi tún lè sọ pé ìròyìn kejì. Kí ló ṣẹlẹ̀? Ó ní ṣé o mọ ọ̀rẹ́ mi mo rẹ́ni kejì. Òun ló máa pè mí lọ́sàn-án ìtóníà tó bá di òpin ọ̀sẹ̀ o àwa o káwá bá àwọn sílé o. Ọkọ bá ní ìròyìn ayọ̀ lélẹ̀ ó ní ẹ lóòótọ́ ìròyìn ayọ̀ ni. Ṣùgbọ́n ṣé o gbàgbé pé àwọn ọ̀rẹ́ mi mo rẹ́ni kejì yìí gbogbo ọgbà ni wọ́n máa ń kó bùkátà wá sọ́dọ̀ tiwa. Gbogbo ọgbà là ń bá wọn tó ìṣòro nínú ilé wọn pẹ̀lú owó. Lọ́kọ́ bá ní ó ní àwọn tá à ń bá tán ṣòro, àwọn tá à ń fún lówó wọ́n mà ti kọ́lé. Wọ́n ní àwa bá wọn sílé, àwa rèé àti ìralẹ̀ débi tá a máa kọ́lé. Wọ́n ní kí ìrònú má sórí àgbà mi kodò. Arákùnrin Agbowórin bá ní ó dà ṣíṣe kù nta sì ṣe rèé. Ìyàwó bá pé kí la máa ṣe. Ó ní jẹ́ àwọ̀ àjọ ká tó rí bí ọ̀sẹ̀ 10 sí ọ̀sẹ̀ 15 tèmi bá wàjọ tíwọ náà wàjọ á kó owó díẹ̀ jọ táwa náà ó fi ralẹ̀ á tún ṣe nǹkan sórí ẹ̀. Nínú ìyàwó bá dùn. Ká sì tó ṣẹ́jú ká tó là á ká tó wí ká tó fọ ọ̀sẹ̀ 15 mà pé arábìnrin Adùnbárìn òun sì lọ ibi tí wọ́n ti ń dájọ́ wọ́n gbàjọ owó ṣe tabua ńlẹ̀ nínú ẹ̀ ń dùn pé àwa náà ó ralẹ̀ á tún ṣe nǹkan sórí ilẹ̀ yìí. Nígbà tó di òpin ọ̀sẹ̀ tá à ń wí yìí ni arákùnrin Agbowórin dé ní pé hàní jọ̀ọ́ bá mú omi wá nínú ẹ̀rọ amómitutù. Ìyàwó pé ẹ̀rọ amómitutù ò ṣiṣẹ́ mọ́. Mo tiẹ̀ fẹ́ wo eré bọ́ọ̀lù, àwọn fáànù mi fẹ́ gbá bọ́ọ̀lù. Ìyàwó pé ṣé ẹ ti gbàgbé pé iná ìjọba kan tí wọ́n mú dé ní àárín ọ̀sẹ̀ tá a lò tán yìí ó bà gbogbo àwọn kinní yìí jẹ́. Ẹni àmọ́ mo kàn túbọ̀ mọ̀ fẹ́ rán ẹni. Ṣé o wá rí owó tá a kó tá a ní a fẹ́ fi lọ ra lẹ́hun? Èmi sì máa kọ́kọ́ máa ra ẹ̀rọ amómitutù, mo máa ra ẹ̀rọ amóhùnmáwòrán. Ilé tá à ń gbé nú ẹ̀ yìí láńlọ́ọ̀dù máa tó dé, owó ọbẹ̀ ó ti díù. Àwọn owó tá a kó jọ yìí ń tá a fi ṣe rèé o. Arábìnrin Adùnbárìn tèmi bá gba náà jẹ pé lọ́pọ̀ ààbò tí mo fẹ́ bí panú fódìdí ọ̀sẹ̀ 15. Ẹ lè fi lè ra ẹ̀rọ amóhùnmáwòrán, ẹ lè fi lè ra ẹ̀rọ amómitutù o. Ẹni tí ó bá fẹ́ momi tútù kó lọ wọ́wọ́ tí ó fi romi tútù o. Ẹni bá fẹ́ wo ewé bọ́ọ̀lù àfẹsẹ̀gbá kó lọ wọ́bi tí ó ti rówó lọ́rọ́ bá di ṣù ọ̀tàrí ọ̀yàn. Ìyàwó ń pè nígbà lọ́kọ́ ń pè ó gbà nígbà ó gbà. Ṣé bí sí wọ́n ń ṣẹlẹ̀ nínú ilé wa rèé? Gbogbo bó bá ṣe máa ń ṣẹlẹ̀ nínú ilé wa ẹ dákun ẹ má jẹ́ kó máa dariwo, ẹ má jẹ́ kó máa dógún, ẹ má jẹ́ kó máa dọ̀tẹ̀. Ẹ ká máa fi pẹ̀lẹ́kùtù ká máa fi yanjú ẹ̀. Bẹ́ẹ̀ni ká gbọ́ bí bàbá mi Ebenezer Obey bọ́n ti máa ń sọ fún wa lójoojúmọ́ tí wọ́n fi yẹn náà kí yín kó àmójúbà àkọ́tún ètò ilé Alayo lórí Orisun tẹlifíṣàn tí yín gangan lọ́jọ́ ti tèní. Orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjò ayọ̀lúwa ṣeun láfún aláṣàkẹ́ tí yín gangan tí ò kọ́ mọ́. Tẹ́ bá pè mí ní èdìdí ìfẹ́ ni mò ń jẹ́ bẹ̀. Tẹ́ bá pè mí ní ìyá gbogbo ìfẹ́ kí ni ó bá kọ́ lọ mí mú.
ẹ sì mọ̀ pé wọ́n torí ìfẹ́ dá èmi sí ni bẹ́ẹ̀ ni ẹrẹ́kùsẹ̀ tó di pé a máa ṣe nǹkan kan gbogbo wa pátápátá ẹ jájọ gbójú ayọ̀ sókè kákí aláwòrábí bàbá mi àgbàlagbà oyè arúgbó ọjọ́ àdàgbà mọ́ tẹ̀pá àdàgbà mọ́ pààrọ̀ oyè ọlọ́run tí jẹ́ èmi ni má ṣe bẹ̀rù ó ti ṣọ́ wa lọ láti ọjọ́ ìwá tó ní ti wá ṣọ́ wa padà ó jẹ́ kójú wa kó kojú gbogbo ẹ̀rọ olólùfẹ́ ètò ilé aláyọ̀ tí ẹ̀ ti ní ilé aláyọ̀ dá ilé aláyọ̀ ojú wa ti wá rojú ẹ̀ rí i pé kí ni wá kí la já mọ́ àwọn erùpẹ̀ lásán ṣùgbọ́n bàbá ló dá wa sí ó fi àánú gbà ó fàánú dá wa sí ẹ sì mọ̀ mí yín sọ pé ó ti ṣọ́ wa lọ láti ọjọ́ yìí ẹ ti mọ ìdí ni pé ẹ tún fẹ́ rí wa lọ́tún Yorùbá máa ń sọ̀rọ̀ kan wá ní ọ̀tún báyìí lọ́jọ́ ń yọ ọ̀tún náà lòórùn ràn ọ̀tún ní iléeṣẹ́ Orísun tẹlifíṣọ̀n là ń yọ bẹ́ẹ̀ ṣe ń rí èmi tí mò ń kí yín kó àmójúbà ètò ilé aláyọ̀ padà sórí ìwọ̀n máwòrán ẹ ti mọ̀ pé gbogbo ọ̀rọ̀ tí màá mú sẹ́nu náà ni pé ọ̀rọ̀ ìfẹ́ wọ́n fi ṣe mí ní ọ̀rọ̀ ìfẹ́ ọ̀rọ̀ tó máa ń ru ìdílé wa sókè ọ̀rọ̀ tó máa mú kí ìfẹ́ kó gbilẹ̀ nínú ìgbéyàwó wa ó náà lájọ máa sọ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ wọ́n pé ìfẹ́ sọnù láwùjọ ẹ jẹ́ ká wà bá a sì ti ń wá náà orin ìfẹ́ yìí náà láàmú sẹ́nu lórí ètò ilé aláyọ̀ bẹ́ẹ̀ dẹ̀rẹ́ èmi nìkan kọ́ ẹ ti mọ̀ pé èmi àti àwọn ìdílé aláyọ̀ mi ni wọ́n ti wà ń kalẹ̀ wọ́n ti wà ń digbí ẹ̀yin ìdílé aláyọ̀ mi náà ẹ jẹ́ kí wọ́n máa darapọ̀ mọ́ mi ẹ bá ń gbé orin sókè ẹ sọ lù sí wọn ní ìbàdí ẹ sọ lù ẹ bá ń gbélẹ̀ ṣé pé ẹ mọ̀ ọjọ́ tó báyìí ó di dandan ni lóòótọ́ mo ti bẹ́ẹ̀ náà ni dádì ẹ̀ káàbọ̀ sá yes ma lẹ́sà ṣe dáadáa lẹ dé mo rí ọwọ́ ọjọ́ yín yẹn kò dẹrùn dádì ṣe báyìí èmi gan ní jẹ́ ìyá múra sí i kí àwọn àlejò mi má lọ pa mí láyò léèlé ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí ẹ ṣé gọ́ọ̀mà ẹ ṣé àdúpẹ́ ẹ tún rí ojú àwọn ìdílé aláyọ̀ tèmi lórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣọ̀n náà láwa adùn alárinrin gbogbo àtúntà sí léni nítorí pé ṣe rí àwọn ìdílé aláyọ̀ mi yìí wọ́n máa gbọ́ ìrìn àjò ìgbéyàwó wọn níbi tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní ṣe bí dájì ṣe ń yọjú báyìí tí mọ́mí ń yọjú báyìí ẹni bí iṣẹ́ láṣẹ ni bí iṣẹ́ gbogbo ẹ̀ la máa gbọ́ bàbá kúrò bí a máa lọ sí abala kan tí wọ́n pè ní abala ṣó o mọ̀ mí tán ẹ láìka abala yẹn ókè ẹ má mí tiẹ̀ abala ṣó o mọ̀ mí tán a máa lọ síbẹ̀ bàbá kúrò ń bẹ̀ a máa lọ sí abala tá a pè ní ìṣojú abẹ́ ń kó gbogbo tá a máa ṣojú ẹ̀ ń kó lẹ́nu aṣojú wa bàbá kúrò ń bẹ̀ eré ìfẹ́ náà la fi máa ń parí ètò ilé aláyọ̀ nítorí pé inú ilé tí ò bá sí eré ìfẹ́ ń bẹ̀ kò sí ayọ̀ ń bẹ̀ kò sí ìdùnnú ń bẹ̀ ṣé ẹ ti wá rí i pé adùn alárinrin gbogbo àtúnkàn sí i nígbà tí wọ́n bá fi máa padà rí èmi àti àwọn ìdílé aláyọ̀ mi á sì wà lórí ìjókòó bẹ́ẹ̀ ni màá ti gbága fún wọn wọ́n á ti fẹ̀yìntì nítorí pé ọmọ Yorùbá àtàtà ni wá àmọ́ bọ́n ṣe ń tọ́jú àlejò àwọn bọ́n ṣe ń ṣèkẹ́ àlejò ẹ̀jẹ̀ má gbàgbé pé ìyá gbogbo ìfẹ́ ló wà wájú mi nígbà tí lọ síbi kankan ẹ jẹ́ ká dé òkè lọ́hùn padà bọ̀. bí mo bá jí òǹbẹ ní ọkàn mi bí mo bá sùn wọ́n gbé ọlé àyà mi sáré wá kó fẹnu kó mi lẹ́nu má ṣe fi mí sílẹ̀ ní ìṣẹ́jú kan mo nífẹ̀ẹ́ rẹ olólùfẹ́ mi. bẹ́ẹ̀ ni ẹ ti mọ̀ pé tí n bá ti padà dé máa kọ́kọ́ fún ẹ̀yin olólùfẹ́ tèmi tẹ́ wà nílé tẹ́ ti jókòó tẹ́ ti fẹ̀yìntì ní orin tẹ́ máa kọ fún dádì ẹ̀yà dádì ẹ̀ wojú mọ́mì ẹ̀ wojú dádì kẹ́ máa sọ pé bí mo bá jí òǹbẹ ní ọkàn mi bí mo bá sùn wọ́n gbé ọlé àyà mi sáré wá kó fẹnu kó mi lẹ́nu má ṣe fi mí sílẹ̀ ní ìṣẹ́jú kan ẹ̀wọ̀n ẹ má fira yín sílẹ̀ ní ìṣẹ́jú kan jàre kífẹ́ kó máa ṣe kí ni kó máa rotate nínú ilé yín kí mo fi ẹ náà kí yín káàbọ̀ padà sórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣọ̀n tiyín gangan ó náà lẹ́wà tẹ̀ ti bára yín tẹ̀ balẹ̀ sí kùdẹ̀ báyìí mo sọ fún alẹ́ ẹ̀kan pé orúkọ tèmi Ọlá Ọ̀nàbàjọ́ ayọ̀lúwa ṣe ńlá fún mi
bẹ́ẹ̀ lẹ́rìí àwọn àlejò mi tá a jọ dé wọ́n ti fẹ̀yìntì mo ti gbága fún wọn ẹ̀rí ọwọ́ ọjọ́ wọn lẹ́ẹ̀kan wípé ó ṣe mú kúlú ó ṣe mú kẹ́ńkẹ́ káàbọ̀ sórí ètò ẹ̀yin àlejò tèmi ṣe dáadáa lẹ dé sà ṣe dáadáa lẹ dé mà gbogbo ilé ń kọ́ ilé wà lálàáfíà olúwa ṣeun mo ti ẹ̀rí sísá mọ́ṣẹ́ rọra ń rẹ́rìn músẹ́ pé iye ọkọ̀ mi wà bí lónìí àjọ wa ni mi ìdáwọ́ ó dá bẹ́ẹ̀ ìdẹ̀rí dáàdì náà wọ́n jókòó tán ni kí ló ń ṣẹlẹ̀ lẹ́yìn ìwọ ọmọbìnrin yìí èní ni mo máa fi ojú mi hàn fún gbogbo àwọn ẹ jẹ́ mẹ́nu kúrò níbí bẹ́ẹ̀ ẹ tún káàbọ̀ lẹ́ẹ̀kan sí ṣe dáadáa ní gbogbo ẹ̀ ló wá ṣeun ẹ jẹ́ ṣe báyìí àwọn aráàlú ti rí ojú tìyín ẹ bá mi ṣe àfihàn ara yín dádì ẹ bá mi ṣe àfihàn ìdílé tìyín fún àwọn aráàlú. orúkọ wa Mr. and Mrs. Toluwalase Odole. So Mr. and Mrs. Toluwalase Odole. Odole ni surname mi. Bẹẹni, Odole ni surname. Ẹ wá ṣe nǹkan kan fún mi nísìn ẹ wá sọ pé ẹ fi ọwọ́ méjèèjì yẹn ni kẹ́ fi gbáyà yín báyìí ẹ sọ pé èmi ni ọkọ èmi ni Ọlọ́run jogún. Èmi ni Ọlọ́run jogún. Mrs. orúkọ tí gbogbo àwọn èèyàn máa ń pè wọn káàkiri yẹn ní kẹsàn. Èmi ni Ọlọ́run jogún ó di dandan. Akọni bí ẹni láyé fún èmi ni mò ń sọkọ lórí ẹ̀. Sọkọ lórí ẹ̀ ní gángan lọ́kọ ẹ̀. Ẹ ṣé dàrẹ ẹ ṣé dádì wa ẹ kú iṣẹ́ takuntakun a rí iṣẹ́ takuntakun tẹ́ ń ṣe nínú ayé sísá wa ipa ò ní pín yín o láṣẹ Ọlọ́run sísá mi ẹ bá mi fi ohùn yín náà káwọn aráalé ẹ̀kan ṣáà kí wọn pé wọ́n kú jókòó lọ́ọ̀dẹ̀ àwọn aráalé ti rójú yín. ẹ kú jókòó ẹ̀yin dádì ẹ̀yin mọ́mì ẹ̀yin àǹtí ẹ̀yin ọ̀nkú lórúkọ Jésù Kristi ayọ̀ la máa fi parí ọdún. àmín Ọlọ́run ẹ ti rí ojú àwọn ìdílé aláyọ̀ tèmi lórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn ní alẹ́ ti tèní ẹ ti wá rí i pé adùn alárẹ̀ atún ní gbọ̀ngbọ̀n nínú ní báyìí ẹ jẹ́ ká kúkú kan lu agbami ètò ní pẹrẹwu Yorùbá máa ń sọ̀rọ̀ kan wọ́n ní tá a bá ti dé ibi iṣẹ́ báyìí ṣíṣe òun náà la máa ṣe bá mi má bẹ̀rẹ̀ láti ọ̀dọ̀ tiyín ìgbéyàwó yín ti tó ọdún mélòó. Ti tó 18 years. Bẹ́ẹ̀ni. Kí lẹ wí? 18 years. Ẹni pé. Ó ti tó ọdún méjìdínlógún. Bẹ́ẹ̀ni. Èmi ò kẹ́yọ́ sọ pé abíyá bí ọdún méje sẹ́yìn. 18 good years. Sísá wọ́n sì ṣe ó yẹ kí n tún ṣe gbòòsà fún yín lẹ́ẹ̀kan sí i. Sísá pé ẹ ò bá pàdé sísá mi lọ́nà ó pè é Sisi what's up now? Sísá mi wọ́n ní ìgbéyàwó yìí ti pé ọdún méjìdínlógún gbáko. Ó dá ìjà bẹ̀rẹ̀ báyìí nígbà tí ẹ fẹ́ bẹ̀rẹ̀ ìrìn àjò ẹ jẹ́ n béèrè lọ́wọ́ tí yín nísìnyí báwo lẹ ṣe pàdé àwọn dádì níṣẹ́jú bíi méjì. Church ni mo ti pàdé wọn lọ́dún náà lọ́hùn. Mo jẹ́ ìkan nínú àwọn Sunday school teacher ní ìjọ Ìràpadà ńgbà yẹn. Mo wà lákọrin mo tún jẹ́ Sunday school teacher. Mo wá ń teach lọ́wọ́ ní ọjọ́ yẹn wọ́n bá wọlé wọ́n dẹ̀ ṣe wọlé mo kàn gbójú kúrò ẹ̀yìn ìgbà yẹn ṣàlàdọ̀rẹ́. Church ni mo ti pàdé wọn. Èyí tí ẹ̀sán yìí ti tó ọdún méjì sẹ́yìn. A ti tó 22 years, yes. Ìyẹn ti ń lọ bí 22 years. ogún ọdún ó lé méjì. Dáàdì wa ẹ já ṣe báyìí ní ìgbà tí ẹ̀yin kọ́kọ́ rí wọn kí ni àwọn nǹkan tó máa ń gbọ́ ọ̀nà ní máìndì yín ní gbogbo ìgbà tó tẹ̀ jẹ́ pé ẹ̀ tí ìdẹnu ìfẹ́ kọ wọ́n gan rárá. Gbogbo ìgbà tí mo kọ́ rí wọn gbà yẹn ṣe mọ̀ gẹ́gẹ́ bí ọmọkùnrin máa kàn rẹ̀ mo dẹ̀ láìkí lédi yìí o. Portable. Ó dẹ̀ portable. That's the word. Pé ó dẹ̀ ṣe bákan níwẹ̀ ẹ jẹ́ ká máa wo ọ̀rọ̀ ẹnu wọn ká máa wo ìwà
because ìgbà míì nǹkan tó wù yín ó lè má sí lọ́kàn ẹni tẹ́ ẹ̀ ń rò sí nǹkan ní àkàkùn kí n máa study wọn kí n ó pé mo adẹ̀ ń wòra adẹ̀ ń rí pé ọ̀rọ̀ ẹni wọ́n dára pé wọ́n wà responsible so another tí wọ́n á move from there to another level pé ìpele mìíràn pé ok ẹni téèyàn lè dẹnu fífẹ́ sí lè ní exactly. ẹ dúró ẹ jẹ́ ṣe báyìí ní àwọn àsìkò tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ sí ní wo àwọn ìwà wọn tẹ́ ẹ wò pé wọ́n fine wọ́n rẹwà ṣùgbọ́n ẹ nílò láti kọ́kọ́ ṣe àwọn findings kankan pé ṣẹ́ni yìí ṣẹ́ni tó máa ṣe bá gbé ni ìgbà tẹ́ ti wá ń ṣe àwọn findings ẹ̀ tẹ́ ń ṣe kí ni àwọn nǹkan tẹ́ wá rí ní àwọn time yẹn tó fi wá mú yín kúkú wò pé ó ìyàwó mi lélẹ̀ mi ní jẹ́ ó bọ́ mọ́ mi lọ́wọ́. yàtọ̀ sí pé bóyá èèyàn gbàdúrà sí mo gbàdúrà ńgbà yẹn ṣé mo àwọn nǹkan míì bẹ́ẹ̀ bá ṣe sọ̀rọ̀ jáde ìdáhùn wọn lẹ máa fi mọ̀ wípé ẹni yìí ilé rẹ̀ ló ti wá ọ̀rọ̀ ẹnu ẹ̀ dára ìyàwó tó dára ló máa jẹ́ so but àwọn ọ̀rọ̀ yẹn náà tẹ́ bá ti ń ju ọ̀rọ̀ síra yín tẹ́ ti ń sọ̀rọ̀ à ń sọ̀rọ̀ so ibẹ̀ lèmi náà ti máa ń pick pé ẹni lágbájá yìí obìnrin rere ló máa jẹ́ tí mo wò yìí so gbogbo àwọn kan kéékèèké tẹ́ pé èèyàn gan-an ní lè fiyè sí torí pé ọ̀tọ̀ ní kẹríyàn kẹ sọ wípé mo fẹ́ fẹ́lẹ́ ọ̀tọ̀ ní kẹ máa nǹkan tí ó ń jáde láta ọ̀dọ̀ onítọ̀hún ẹ̀yin gan máa wò pé ṣé kíní yìí lè lọ títí láéláé àbí fún sáà kan ni so ìgbà tí mi náà dẹ̀ ti rí pé èèyàn gidi ni wọ́n bọ́n ṣe ń sọ̀rọ̀ ó jẹ́ kí n mọ̀ pé ìdílé tán ti wá ó dára so gbogbo àwọn nǹkan tí mò ń rí yẹn ó ń fi èmi fúnra mi gan ní ọkàn balẹ̀ pé dájúdájú ìyàwó tó dára ni ìyàwó yìí máa jẹ́ ní ẹni yìí máa jẹ́ ẹ má bínú lórí ètò Ilé Aláyọ̀ a máa ń rí fásibáàkì díẹ̀ a fẹ́ mọ ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ a fẹ́ mọ ibi tẹ́ ẹ ti pàdé ara yín tí gbogbo ẹ̀ tó fi ń ṣe ní régérégérégé báyìí lọ́jọ́ tèmi ìyàwó lórí ètò nígbà tí àwọn bá mi wá dẹnu fẹ́ kọ́ ẹ̀yin kí lè rí lára wọn tẹ́ ẹ fi jẹ́ o. mi ì tètè dá wọn lóhùn o torí mo rí wípé èèyàn kan tó bẹ̀rù Ọlọ́run ni wọ́n láti day one mo ṣe mọ̀ gẹ́gẹ́ bí ọ̀dọ́ ń gbà yẹn ẹ lè máa wò ó pé tí n bá lọ kó sọ́wọ́ ẹni yìí ṣé kìí ṣe wípé àfi báìbù já ọmọdé ni mí o má lọ pa action mọ́ mi lára o àbí kí ni gbogbo eléyìí àbí pray today ṣó ti gbàdúrà lẹ́nu kí lolúwa wí ṣó lálàá ó dàbí ru kí ni gbogbo eléyìí jọ brother sún síwájú o so but lẹ́yìn ìyàtọ̀ sí èmi ń wò ó pẹ̀lú ojú ara ń gbà yẹn èmi fúnra mi nínú mi lọ́hùn àwọn Yorùbá máa ń pòwe kan wọ́n ní ẹni tó burú mọ̀ ẹni máa wí fún ló ń wá bẹ́ẹ̀ ni kò sẹ́ni tí kò mọ ohun tí ó tọ́ bẹ́ẹ̀ ni akàn tó máa ń wá ẹni tá máa ti blame lé lórí tá bá ti wà ìdání. tó bá ti ṣẹlẹ̀ tán. ẹ ṣe ìyá mi ṣe rí nínú mi lọ́hùn mo mọ̀ wípé tí n bá fẹ́ ọmọkùnrin ọkàn mi á balẹ̀ o torí ẹni tó bá ti ní ìbẹ̀rù Ọlọ́run tó nífẹ̀ẹ́ ọmọlàkejì ẹ̀ kékeré mà ló kùn lé ayé o. bẹ́ẹ̀ni ìbẹ̀rù Ọlọ́run yẹn ló tiẹ̀ ṣe kókó. òun ni kókó tó mo mọ̀ wípé ọkàn mi á balẹ̀ tí n bá fẹ́ ó ṣe rí ẹ̀mí ṣé ẹ̀mí inú ayé ni mo fẹ́ pè tó ń bàlẹ̀ mi nígbà yẹn. ẹ̀mí àwa sì wà ń ta àwa wà ń ta o kẹ́nìkan wá sọ wá dé ọ̀yà nígbà o. ọmọ ẹ̀ má kàn lọ sọ mí di ìyá Jésù to the core wo ìfimísílẹ̀ jàre ọmọdé sì ni mí but mo mọ̀ wípé èèyàn rere ni wọ́n. Olúwa ṣeun ẹ jẹ́ kí wọ́n ṣe báyìí nígbà tẹ́ jẹ́ òun yẹn tán ní àsìkò yẹn lọ́hùn tẹ ṣáà eventually Holy Spirit ṣáà jákè bọ́dà mi ṣáà make sure pé àwọn bẹ lóhùn tì í pé ọmọ tójú ẹ̀ wà ń gbòòrò jù bá mójú ẹ̀ padà wálé nígbà tó ti jẹ́ o láti bí ọdún 18 sẹ́yìn títí dìsẹ́yìn ṣé ti nígbà kan tẹ̀ tí ever sí pé kí ni mo ṣe lè fún níṣẹ́jú kan. Ọlọ́run ọba ò jẹ́ o Ọlọ́run lẹlẹ́rìí mi irú ẹ̀ ò ṣẹlẹ̀ rí
mo ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lénìí. ẹ dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lénìí. ẹ jẹ́ kúrò lórí ìtìyìn àsìkò wa ti sáré. Dádì wa ní ìgbà tẹ́yìn náà ti wá eventually òpáńgẹ́lì orí ilẹ̀ lọmọbìnrin yìí tẹ́ ti wá jọ ń rò pọ̀ láti bí ọdún 18 sẹ́yìn tí àwọn àsìkò kan ti wà tẹ́ ti rí àwọn nǹkan kan tẹ́ yí padà nínú system. bẹ́ẹ̀ ni bí n gbọ́dọ̀ sọ pé kò sí nítorí pé nǹkan tí a ń pè ní ìgbéyàwó ó jẹ́ àwọn èèyàn méjì láti background ọ̀tọ̀ọ̀tọ̀ so kọ́ńdẹ̀ wa máa rí ipò sọ àwọn ìyàtọ̀ díẹ̀díẹ̀ máa wà ṣùgbọ́n a máa tún ara wa ṣe wọ́n dẹ̀ ń gba àtúnṣe jẹ́ ká ṣe báyìí ìgbà míì òun náà bá mi sọ pé jẹ́ ká ṣe báyìí àwọn àtúnṣe yẹn àdẹ̀jọ́ ń ṣe. ẹni sọ̀rọ̀ ní pàtó mo fẹ́ kẹ́ sọ nǹkan ẹyọ kan tẹ́ ẹ ti change ní ẹ̀yìn ìgbà tẹ́ ẹ fẹ́ ìyàwó yín tẹ́ ẹ change ìwà kan tẹ́ ẹ change nínú wọn. yes ìwà ìbínú wọ́n máa ń bínú gan-an but each time tí wọ́n bá ti ń bínú yẹn ẹ̀níyàn ti sọ fún mi pé ìbínú leléyìí o mi ìwà níjẹ́ bínú bó má tiẹ̀ ṣe nǹkan tó bí mi nú ìwà níjẹ́ bínú wọ́n lè máa bínú gan ìmọ̀ wá fi style máa rẹ́rìn-ín so that màá lè máa káàmù yẹn so màá rí i pé along the line gbogbo kìíní ẹ̀ ṣáàbẹ̀rẹ̀ sí ní lọ díẹ̀. ìwà ìbínú yẹn wà lọ pátápátá iṣẹ́ ọ̀sítà mi kò tí lọ pátápátá. pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run ẹ fún dáàdì wa ní pẹ́ẹ̀kì kékeré kan pé wọ́n try wọ́n gba ìwà ìbínú ó ga jù lórí ètò pẹ̀lú wa ní àṣálẹ́ ìní ẹ sì ti rí bó ṣe ń lọ a ti gbọ́ ìrìn àjò ìgbéyàwó àwọn olólùfẹ́ méjì tí mo gbà lálejò lẹ́ni wọ́n sì wà lórí ìkàlẹ̀ pẹ̀lú wa lẹ́ni à ń lọ sí abala ṣó o mọ̀ mí tán abala tẹ́ ẹ ti ń dúró dè ẹ má ti lọ síbi kankan ẹ kú kalẹ̀ lọ́dẹ̀ à ń padà bọ̀. orí ètò Ilé Aláyọ̀ lẹ́ṣin wa lórí tẹlifíṣàn Orísun ti wá gangan wọ́n bá sọ pé Orísun tẹlifíṣàn ló lè ṣe bẹ́ẹ̀ lẹ́rẹ́ àwọn Ìdílé Aláyọ̀ tèmi àwọn náà ṣì wà ń kalẹ̀ wọ́n ṣì wà ń digbí pẹ̀lú mi ẹ kú kalẹ̀ sà ẹ kú kalẹ̀ mà ẹ rọra sà ẹ rọra mà àwọn aráalé wọn ń gbádùn yín nítorí pé wọ́n ti ń gbọ̀bọ̀ láti ibi tẹ́ ẹ ti bẹ̀rẹ̀ ìrìn àjò ìgbéyàwó yín ó tó sì pé a lọ sí ilé agbára mo sọ fún wọn wípé tá a bá ti padà dé à ń lọ sí abala kan tá a máa ń pè ní abala ṣó o mọ̀ mí tán ó yá mọ́mí ẹ bá mi wojú dáàdì ẹ bá mi béèrè lọ́wọ́ wọn pé ṣé ẹ mọ̀ mí tán. ṣé ẹ mọ̀ mí tán. kí ni dáàdì sọ. wọ́n láwọn mọ̀ mí tán o. àwọn láwọn mọ̀ yìí tán á rí i sìn gbogbo àwọn aráalé náà ló máa rí dáàdì ẹ̀yin náà béèrè bẹ́ẹ̀ lọ́wọ́ mọ́mí. mo mọ̀ yín tán. dáàdì náà mọ́mí náà tún láwọn ọmọ yìí tán ó dáa Yorùbá máa ń sọ̀rọ̀ kan níta bá ti débi iṣẹ́ ṣíṣe là máa ń ṣe báyìí ni ẹ já bẹ̀rẹ̀ láti ẹ̀bà n tẹ́ fi kọ ìwé ó wà ń bẹ̀ ẹ lè kàn pé mi ní ẹbẹ́ mi mú ìrèzà yẹn kó má bàjẹ́ yín lọ́wọ́ ṣùgbọ́n nǹkan tẹ́ fi kọ̀wé wà ń bẹ̀ ẹ bá mi fún dáàdì ní ìbòjú kékeré tá a rọra fi sẹ́ẹ̀gbẹ́ yẹn ẹ̀yin kọ̀ọ̀rọ̀ ẹ máa bá mi yọ jígí yín o dáàdì ṣe ẹ bá mi rọra fi ìbòjú yẹn sójú yín bá ṣe ti ṣẹpó yẹn náà ní kẹ́ ẹ ṣe ṣẹpó ìṣeun ẹ rọra tá lọ́wọ́ ẹ̀yìn ẹ jẹ́ ká ṣe kọ́mọ́nkóbó nítorí àsìkò wa ìbéèrè alákọ̀ọ́kọ́ tí yín lélẹ́yìí ìyá wa lórí ètò léni wọ́n ní irúfẹ́ ọbẹ̀ wo ni ọkọ yín fẹ́ràn jù láti máa jẹ ọbẹ̀ ẹ kọ síbẹ̀ ẹ kọ kó hàn dáadáa káwa lè rí ká ẹ̀yin aráalé ẹ má bá mi fi ọkàn bá wọn lọ bí wọ́n ti ń bá wa tẹ̀lé wa bọ̀ lórí ètò léni irúfẹ́ ọbẹ̀ wo ọbẹ̀ ẹ ti kọ síbẹ̀ ẹ má fẹnu pè sókè o tẹ́ bá ti fẹnu pè a máa disqualify question yẹn ni o ìbéèrè ẹlẹ́ẹ̀kejì títí yín lélẹ́yìí wọ́n ní kí ni àwọ̀tẹ́lẹ̀ tí ọkọ yín wọ̀ báyìí àwọ̀tẹ́lẹ̀ tí wọ́n wọ̀ àti tòkè àti tìsàlẹ̀. Tòkè nìkan dà tòkè nìkan ti dà
ẹ bá lè mọ̀ pé mo mọ̀ tán ni. Ó dáa o okay wọ́n ní tí ọkọ yín bá jẹ́ gbajúgbajà òṣèré orí ìtàgé ta ni wọ́n máa jẹ́ ó túmọ̀ sí pé gbajúgbajà òṣèré orí ìtàgé wo ni ọkọ yín fẹ́ràn jù ìṣe ní ti ìlànà sákúlà o ti ọ̀hún nígbà gbajúgbajà òṣèré orí ìtàgé tí wọ́n fẹ́ràn jù. èyí mú inú ni kẹ́ ẹ̀ mọ̀ sí o kẹ́ ẹ bá àwa kọ́ sílẹ̀. ẹ ti kọ́ tán ẹ jẹ́ ń bù yín ní ẹyọ kan sí ó tó àwọn àsìkò wo ní bí ọ̀sẹ̀ mélòó àbí oṣù mélòó ni ọkọ yín máa ń gé irun orí wọn? ọ̀sẹ̀ mélòó àbí oṣù mélòó ni wọ́n fi máa ń gé irun tí wọ́n ní o. ẹ ti ń sọ síta. ó yá ẹ ṣe. àdúpẹ́ o gangan. bá mi ẹ dákun ẹ bá wa ṣí ìbòjú kékeré tí ẹ fi bòjú. ẹ káàbọ̀ padà sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn mi. ṣé ẹ bínú pé àjọ yín lẹ́nu díẹ̀ náà ta tó Olúwa ṣeun àdúpẹ́ gan-an ni. àwọn ìbéèrè kan wà tí mo ti béèrè lọ́wọ́ ìyàwó yín nígbà tẹ́ yẹra fún wa díẹ̀. ṣé ká nìṣọ́lẹ̀ ó dà. ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo béèrè ni pé irúfẹ́ ọbẹ̀ wo gangan lẹ́yìn nífẹ̀ẹ́ sí jù láti máa jẹ tó jẹ́ pé tí ìyàwó yín ò bá ti ṣe ọbẹ̀ yìí láàárín ọ̀sẹ̀ kan ẹ máa béèrè pé àjọ olùfẹ́ ṣe ọbẹ̀ yìí. bẹ́ẹ̀ ni ẹ̀yin lẹ́bàá wa sọ fún mi. ọbẹ̀ méjì ni ó yá. ata àbí ẹ̀fọ́. irú ẹ̀fọ́ wo? ẹ̀fọ́ ṣé mo bá àwọn ọkùnrin mi kò sí particular ẹ̀fọ́ kankan but mostly ẹ̀fọ́ kí ló máa. ọbẹ̀ tẹ́ ẹ nífẹ̀ẹ́ sí jù ẹ wàá mọ orúkọ ẹ̀fọ́ tó jẹ́. gbúre. irú ẹ̀fọ́ wo ìyàwó yín ti kọ ẹ̀fọ́ ṣé ẹ̀fọ́ rírò àbí ẹlẹ́gùsí. ẹ̀fọ́ ẹlẹ́gùsí. now you are talking. mo ti fún yín tán mo fún yín ní 100 nínú 100 ìyàwó yín kọ ẹ̀fọ́ ẹlẹ́gùsí. ó dáa ìbéèrè ẹlẹ́ẹ̀kejì tí mo béèrè lélẹ̀ mo ní kí ni àwọ̀tẹ́lẹ̀ tẹ́ wọ̀ sókè báyìí. white ni. ìyàwó yín tún ti gbà tán ó sáré wọ́n fi gara sọ́lẹ̀ kan mo mọ̀ yín tán. ó dáa a sì wà lẹ́nu ẹ̀ ó sì kù béèrè méjì. mo ní tí ẹ bá jẹ́ òṣèré orí ìtàgé ta lẹ máa jẹ́ èyí tó túmọ̀ sí pé òṣèré orí ìtàgé wò lẹ nífẹ̀ẹ́ sí jù. àwọn tí mo nífẹ̀ẹ́ sí pọ̀. nísìnyí ẹyọ kan péré ni màá fún yín láǹfààní láti sọ. mo délé Odole. tàbí kí fún yín lẹ́ẹ̀kan sí. tàbí. ẹ gbọ́dọ̀ sí o méjì tí mo fún yín nìyẹn o ẹ ti ṣì kan ó kù ìkan. mo lè sọ pé Odole. mọ́mì ti gbẹ̀yìn gbọ̀ngàn mọ́mì kan bàbá Pelu. dádì fúnra wọn ti wá rí pé àwọn fúnra wọn làwọn ń ṣì báyìí mọ́mì ìgbà ẹ̀yìn ṣì. ó dáa mo ní ẹ̀tọ́ ìgbà wo tẹ máa fi ń gẹ irun. ó máa ń depend ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ méjì tàbí ẹ̀ẹ̀kan lóṣù. ẹ̀yà màá fún mọ́mì ní áàfù ni màá fún wọn nínú ilé áàfù wọn kọ ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ wọn wá kọ pé lọ́sẹ̀ kan tàbí lọ́sẹ̀ méjì tàbí lọ́sẹ̀ mẹ́ta tàbí lọ́sẹ̀ mẹ́rin ó ní màá ṣe fún wọn ní nítorí ìbéèrè yẹn kò parí tá a bá fẹ́ mú a sọ pé ẹ̀ẹ̀kan lọ́sẹ̀ kan
but nítorí pé wọn ò kọ síbẹ̀ àfẹ́ síwájú ẹlẹ́ẹ̀dẹ́pin ẹ̀ẹ́dẹ́gbẹ̀ẹ́dọ́gbọ̀n ẹ̀yin ará iléeṣẹ́ rí mi ò ṣe gbé o wọ́n ti gba 80/100 ọgbà ilé ìtàn wọ́n ṣí eléyìí ọgbà ìlàjì ẹ bá ń pàtẹ́wọ́ fún wọn ẹ pàtẹ́wọ́ fáwọn gàjù lórí ètò a sì ti ń lọ sí apá ọ̀dọ̀ dádì gẹ́gẹ́ ṣe ti múra sílẹ̀ ó dà ó yá kẹrẹ àwọn máa wà ní ìmúra sílẹ̀ ó yá ẹ bá mi mú ìbòjú kékeré kẹ́ fi bojú tí dádì wà so caring wọ́n tún fẹ́ bá mọ́mì ṣe ó yá ká ṣe pápápá ká ṣe ní kọ́mọ́ kókó bó bí àwòyá aṣọ náà ẹ ṣe ìyàwó ìbéèrè alákọ̀ọ́kọ́ tí ń lélẹ̀ bá mi wọ́n ní kí ni sáìsì bàtà ìyàwó yín ẹ farabalẹ̀ ẹ gbé sórí ẹsẹ̀ yín kẹ́kọ̀ọ́ dáadáa wọn àmọ́ mi ò lè rí i àti bò wọ́n lójú ẹ ti kọ́ ìbéèrè lẹ́ẹ̀kejì tí màá béèrè wọ́n ní kí ni pet name tí ìyàwó tiyín máa ń pè yín. ọwọ́ dádì mi kàn ń yá ni ṣífúrú mo mọ̀ ẹ̀kọ́ ló ń jẹ́ bẹ́ẹ̀. ìbéèrè lẹ́ẹ̀kẹta lè wọ́n ní níbo ni ibi àkọ́kọ́ tí ẹ ti kọ́kọ́ fi ẹnu kò ìyàwó yín lẹ́nu your first kiss Bẹẹni ibi àkọ́kọ́. máa mi ti káwọ́ mọ́ rí pé mo ti gbàgbé kíìsì ti pọ̀ Jesus. ṣé ẹ ti kọ́ ó yá ẹ sọ nǹkan ẹyọ kan tí ìyàwó yín ò fẹ́ràn wọ́n máa ń complain sí nípa yín lójoojúmọ́ títí dọ̀la wípé wà tí kinní ṣá tí o lè fi kinní ilẹ̀ ṣá and so on and so forth. bá mi ò tiẹ̀ wọ́n ò tiẹ̀ ẹ sọ dájú wa brilliant gan-an ó yá ẹ bá mi gbé wá àsìkò wa ń sáré ẹ ṣeun sà àdúpẹ́ ìyá wa ẹ bá wa yọ ìbòjú tẹ̀ ìbòjú. ẹ káàbọ̀ padà sórí ètò ilé aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn náà lè wà tẹ́ ti bára yín tẹ́ kalẹ̀ sí. ṣé ká nìṣó ńlẹ̀ ẹ jẹ́ ká lọ. a ti béèrè àwọn ìbéèrè kan lọ́wọ́ bá mi wọ́n sì ti dáhùn ká lọ. ó ga jù bàbá wa ẹ ṣe gan-an ni ẹ ti ń dá fún tòló ẹ jẹ́ ká dé òkè lọ́hùn náà tá a bá padà dé gbogbo nǹkan tí bàbá wa kọ síbí a máa wá gbọ́ lẹ́nu ìyá wa ẹ kú kalẹ̀ à ń padà bọ̀. orí ètò Ilé Aláyọ̀ lẹ́ṣin wa lórí Orísun tẹlifíṣàn ti yín gangan ó ga jù lórí ètò lẹ́ni ẹ ti gbọ́ bí ìyá wa bọ́n ṣe rọra ṣe gbogbo question tó wà bàbá wa gan wọ́n tún gba 100 ní báyìí bam 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 the hour is now ìyá wa ṣe ti rẹ́dì ó dà ká gbé ilẹ̀ ká ṣíṣọ lójú eégún ó dà ṣùgbọ́n o ìbéèrè alákọ̀ọ́kọ́ tí mo béèrè lọ́wọ́ ọkọ yín pé kí ni sáìsì bàtà ti yín gangan. size bàtà mi size 37. size 37 ìmátẹ́ ọkọ̀ dádì pa ègénègé. ok ẹlẹ́ẹ̀kejì tí mo bẹ̀rẹ̀ ni pé kí ni pet name tí ẹ máa ń pe ọkọ yín. Ọ̀ní ok mo ti fún yín ẹ ó dáa Ọ̀ní. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹta tí mo béèrè lọ́wọ́ ọkọ yín ni pé níbo ni ibi àkọ́kọ́ tí ọkọ yín ti kọ́kọ́ fi ẹnu kò ẹnu pẹ̀lú àlàyé. mo sọ ṣáájú wípé nígbà tí wọ́n kọ́kọ́ kọ ẹnu ìfẹ́ sí mi ì tètè gbà torí gẹ́gẹ́ bí
ọ̀dọ́ nígbà yẹn mo yìí fẹ́ explore. àbí náà. wọ́n mọ̀ pé bàbá yìí ti serious jù bible ṣá ó má pa action wọn mi lára jàre. wọ́n pa náà ọmọ tó wà ní town. wọ́n wà principled wọ́n nífẹ̀ẹ́ ọlọ́run wọ́n bẹ̀rù ọlọ́run. láti ilẹ̀ báyìí náà ti sọ fún mi pé in this relationship eléyìí no go area eléyìí no go area eléyìí no go area. ẹrù tí ẹ bá mi ẹrù la chris obo ẹ kò bá yín. kí n má lè dáhùn question yẹn ni mo ṣe ṣe àlàyé yẹn. lẹ́kùnrẹ́rẹ́. so ibi tí wọ́n ti kọ́kọ́ fi ẹnu kò mí lẹ́nu òun ni registry. Daddy sì ti gba 100 mo ti fún wọn tán wọn kọ registry mo sì máa fi hàn yín ẹ̀yin aráalé ẹ máa fọkàn dé bọ̀. ìbéèrè ẹlẹ́ẹ̀kẹrin tí mo béèrè lọ́wọ́ ọkọ yín ni pé kí ni nǹkan ẹyọ kan tí ẹ máa ń complain sí tí wọ́n dẹ̀ máa ń ṣe lọ́pọ̀lọpọ̀ ìgbà. bóyá bá ṣe wá bí ilé ni wọ́n á gbọ́ o ọlọ́àjọ gbọ́ torí títí di alẹ́ àná mo yìí bá wọn fà á tí dáàdì bá ti wọlé ibi tó bá dúró sí ló máa bọ́ṣọ sí. bẹ́ẹ̀ síbẹ̀. wow. èmi ni máa lọ kó. wow dádì máa ṣèlérí lóríwájú ilé ẹjọ́ yìí kí wọ́n tó kúrò níbí lẹ́nu dádì kọ dropping clothes anywhere. àmì ẹgbẹ́ ti kọ́ anywhere dádì tẹ̀ ti kọ́kọ́ gba 100 ká kọ́kọ́ máa mú ìyẹn kúrò nù ká tó ṣẹ̀ṣẹ̀ wá bẹ̀rẹ̀ sí ní size 37 òní registry dropping clothes ó kàn jẹ́ pé àfù ní fún yín fi Yorùbá kọ́ kí n máa bọ́ṣọ sí gbogbo ibi tó bá ti wù mí èmi mo kú nílé mi àbí dádì ká tó di pé a máa lọ ṣe kínní ẹ kọ́kọ́ ṣèlérí níwájú ilé ẹjọ́ yìí ẹ ṣe báyìí wípé èmi ẹ sọ first name yín. Toluwalase Odole ọkọ ó di dandan. I love that. mi ò ní bọ́ṣọ síbi tó bá ti wù mí mọ́. bọ́ṣọ síbi tó bá wù mí mọ́. kí Olúwa kí ó ràn mí lọ́wọ́. kí Olúwa kó ràn mí lọ́wọ́. àmín. Olúwa wá ràn yín lọ́wọ́. ẹ já ṣe báyìí náà nítorí pé ẹ mọ́mì mọ̀ yín tán dáadáa ẹ̀sùn kan tẹ́ fẹ́ kí mọ́mì ṣe fún yín tẹ́ bá délé léni torí pé àwọn mọ̀ yín tán ẹ̀yin náà mọ̀ wọ́n tán ẹ̀yin torí pé ẹ̀yin gba 100 ẹ̀sùn kan tẹ́ fẹ́ káwọn ṣe fún yín tẹ́ bá délé léni wípé mo mọ̀ ẹ́ tán mi disappoint ẹ òyà léni tí bá délé. kí ni dáàdì sọ ẹ sọ ká gbọ́ wọ́n ní tòdì ọ̀daràn. I love that. Ẹgbẹ́ to the other room straight. Kí ni? Èèyàn lè wá sórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn kó má jẹ́ tòdì ọ̀daràn. Dádì nìyẹn tán fẹ́ lò. Ó yẹ ẹ ṣèlérí. Ẹ ṣèlérí o. ṣọwọ́ méjèèjì ní kí n kó sókè abẹ́yọ̀ kan. administration kankan o. léni o I am for daddy. ó dà ẹ̀yin náà ti ṣèlérí dáàdì nítorí pé sísà mi náà mọ̀ nǹkan dáadáa ẹ béèrè nǹkan tẹ́ fẹ́ open check ìṣẹ́jú kan àsìkò wa ti ń sáré open check ó ya ń tẹ́ ẹ fẹ́. wọ́n gbé mi lọ jẹ dínà kọ́sẹ̀ yìí tó parí. níbo gangan lẹ fẹ́ ṣé ilé ìgbafẹ́ tí ó dáa jù ní àgbáyé ni àbí nǹkan ó yá ibi tó bá ti wù yín ilé ìtura tó dáa. wọ́n mú mi lọ any Chinese restaurant. ó pọ̀ dájú ó yá ìṣèlérí torí mi máa béèrè lọ́wọ́ yín pé ṣé dádì dẹ̀ tó bá ti fi ń di òpin ọ̀sẹ̀ máa béèrè pé ṣé dádì dẹ̀ ti gbé yín jáde lọ sí ẹ ti lọ jẹ Chinese a ṣe Olúwa gàdì ó dà pé títà mi wọ́n ti ń long Chinese tipẹ́ ó kàn dẹ̀ dùn mí ní ìbá kan sọ pé ẹ̀dẹ̀ fi ọlá ṣe
ándùlù báàgì dání ṣùgbọ́n tírí ìṣe crowd ó dà ẹ lọ èmi ó kàn béèrè ni ẹ kò ṣe. àwọn ṣe abala yìí abala ṣe o mọ̀ mí tán fún lọ́kọláya láti lè máa fi ojú sí àwọn nǹkan kéékèèké pẹ́pẹ́ tí a kì í fojú sí nínú ìgbéyàwó wa nítorí ẹ̀ la ṣe gbé abala yìí kalẹ̀. gbogbo ẹ̀yin dádì àti mọ́mì tẹ́ wà nílé náà tẹ́ ẹ̀ mọ ara yín tán ẹ dákun ẹ jẹ́ ká máa fojú sí àwọn nǹkan wọ̀nyẹn ó ṣe pàtàkì ó ṣe kókó kí ọ̀kan ṣàdédé pàdé ìyàwó mi lọ́nà pé ẹ jọ̀rọ̀ oúnjẹ wo ni dádì yín láìkì tàbí ẹ lọ patí dádì ti dìde àwọn sábà fẹ́ wá fún ọkọ yín lóúnjẹ mọ oúnjẹ tí ọkọ yín máa nífẹ̀ẹ́ sí láti dádì ti dìde ẹ jẹ́ kán dé ẹ fún dádì ní iyán pẹ̀lú ẹ̀fọ́ rírò tí dádì bá dé wọ́n máa láìkẹ́ ara àwọn ìdí tá a fi gbé abala yìí kalẹ̀ ni àsìkò wa ń sáré abala ìṣojú abẹ ní ìkó là ń lọ ṣùgbọ́n ó dàbí ìgbà tó jẹ́ pé a ti mẹ́nu bà á nítorí àsìkò wa ti sáré a ti mẹ́nu bà á díẹ̀ ní inú ṣó mọ̀ mi tán bóyá kí n wá tún béèrè pé ní fún bí ìṣẹ́jú kan sí méjì ká tó lọ sí abala eré ìfẹ́ proper gbangbangbangbangbangbangbang ìṣojú abẹ nípò ta ni kí n mú tókíní tókéjì tó ó dáa ẹyẹ dúró lọ́dọ̀ mọ́mì ló sọ tẹ̀ǹkan ìṣojú abẹ nípò dáàdi ẹ ṣojú abẹ ńkọ́ o mọ́mì ti ṣojú abẹ ńkọ́ bí ilé ni o ó yá kí ni nǹkan yọkan tí àwọn náà máa ń ṣe títí dọ̀la tẹ̀ ṣe ń bá wọn jà lé lórí ká ṣojú abẹ nípò kò sáàyè tó pọ̀ mọ́lẹ̀. ọ̀rọ̀ ńlá ọ̀rọ̀ ń bọ̀rọ̀ bọ̀. Dádì ti ṣojú abẹ́ òkè ẹ̀yin ará ilé kò yẹ dájọ́ yẹn. Ṣé are you kidding me? Kí sọ́ọ̀bì táwọn ọmọ orí ayélujára. Ẹ̀gbọ́n mọ́mì dádì ti ṣí ojú abẹ́. Wọn ò parọ́. Kí ló dé? Kán tó fẹ́ mi. Ó mọ ohun tí mo lè ṣe àti ohun tí mo lè ṣe. Jesus. Mo dẹ̀ sọ fún nígbà yẹn wípé. Will you keep quiet? Ó yá ẹni ṣọlẹ̀. Apá yóò rán aṣọ ńlá o. Àfi kéékèèké. Ó lè fọ singlet, ó lè fọ boxer o. Tó bá ti kọjá yẹn mi lágbára ẹ o. Ṣẹ́dẹ̀ wá rí ìgbà yẹn náà. Wọ́n pín aṣọ fún mi gan-an lé pé kí n fọ̀. Dádì á wá kó ètò yẹ kémi fọ̀ wọ́n á kó lọ lé wọn wọ́n á lọ fọ̀ ìyẹn aṣọ bàbá mi wọ́n á fọ̀ wọ́n á lọ. ó ti mọ̀ pé dádì ti bà yín jẹ́. Kò wá yẹ kó dùn wọ́n o. a ti ṣojú abẹ́ ń kó. Dádì ló bà mọ́mì jẹ́. Omi mọ́mì ṣe sọ pé kò wá yẹ kó dùn yín. Wá dùn mí pé àsìkò gbà wá láàyè láti dúró sórí ẹ̀ jù bẹ́ẹ̀ lọ. ṣùgbọ́n kan wà ńbẹ̀ mọ́mì látèmi lọ ẹ ṣèlérí níwájú ilé ẹjọ́ yìí ó kéré o ó pọ̀ o díẹ̀ o bẹ́ẹ̀ nífọ̀ọ́ fúnra yín o ó jẹ́ ẹ máa bá dádì kó lọ fún dry cleaner ni o ẹ máa ṣe bẹ́ẹ̀ bá ti kó lọ fún dry cleaner yìí náà lẹ́fọ̀ àbí mo parọ́ ó yá ẹ ṣèlérí dádì ló ṣojú abẹ́ ń kò ní. ṣé kì í ṣe kejì náà. ẹ mọ̀ ṣe kejì ẹyọ kan ti dáa ẹyọ kan ti dáa tó nípa ẹ máa bá dádì fọṣọ henceforth. látẹ̀ni lọ mo ṣèlérí màá máa bá dádì fọṣọ. yẹ́rẹ́ lé dádì ti ṣojú abẹ́ kò dádì ẹ ṣe tẹ́ ẹ ṣojú abẹ́ ní kù fún wa lórí ètò Ilé Aláyọ̀ mọ́mí dẹ̀ ti ṣèlérí pé àwọn máa yí padà. ṣé rí báyìí pé nínú ìgbéyàwó ní tó dáa ni ká máa sọ̀rọ̀ kò dùn dádì wọn ti ẹ̀ka kù kankan ṣùgbọ́n ó sì ń wù wọ́n pé kí mọ́mì máa bá wọn fọṣọ. you see fún àbọ̀ṣẹ́jú tó kù tá a máa fi palẹ̀mọ́ lórí ètò yìí lénìí ẹ̀yin ìdílé aláyọ̀ tèmi àsìkò tá a pè ní àsìkò fún eré ìfẹ́ náà lélẹ̀ ẹ jẹ́ ká gbé eré ìfẹ́ yẹn ní apá ọ̀dọ̀ mọ́mì àwọn yìí sì gbajúgbajà olórin káàkiri ó di dandan lọ́sàn ó yẹ bá akọrin ìfẹ́ kékeré fún dáàdì ní ìṣẹ́jú kan ká fi máa dágbére lórí ètò ilé ni. kò ní jẹ́ fún dáàdì nìkan àti fún gbogbo àwọn dáàdì àti mọ́mì tán wà lé ṣùgbọ́n dáàdì lẹ máa kọjú sí bẹ́ẹ̀ ni àsìkò eré ìfẹ́ ni
lórí ètò Ilé Aláyọ̀. Okay now. Tọkọtaya ẹ má jà. Irọ́ èmi ò fẹ́ tọkọtaya ẹ má jà. Ẹ fẹ́ yẹn. Ẹ kọ personal olómi olólùfẹ́. Dájú ó ya ìwojú mọ́ mi dáadáa. Bàbá mi ni o. My darling. Ojú kan ṣàlàbẹ́. Ẹ di ọwọ́ wọn kejì mú mọ́ mi. Lọ́lá Olúwa. Yes. Kò sóhun tó yà wá. Kò sóhun tó yà wá láyé. Kò sóhun tó yà wá. Lórúkọ Jésù láyé. Kò sóhun tó yà wá. Daddy, oya, ẹ má ti fọwọ́. You are too quick now. Oya, ẹnu ẹ bá mi wojú wọn bẹ́ẹ̀. Oya, wọ́n ṣe sọ pé kò sóhun tó máa yà wọ́n yẹn. Ẹ bá mi fi assurance. Assurance. Oya. Náà pé assurance pé bóyá ẹ fẹ́ kọ́ lórin ni o. Bóyá ẹ fẹ́ sọ lọ́rọ̀ ni pé má worry. Ẹ̀fọ́ alábàákọ́ ẹ̀wà. Kíní kan. Ẹ fi òǹtẹ̀lú. Have my assurance. Ẹ ti rí assurance. Wípé kíni. Pé màá fẹ́ mi ò ní yà yí. Títí dọjọ́ alẹ́. Ojú kan báyìí làtà ní àdáwà ní. Yes. Ẹ sọ parí. Ó ti tán. Oya bá mi sílẹ̀. Ẹnìkan náà ni màá fẹ́ dọjọ́ alẹ́. Ẹ sílẹ̀. Kí ló dé ṣé ẹ gbéyàwó níyàwó wa sí? Ìyá mi lẹ́nu. Ìyàwó yín lẹ gbé wa. Ó ga jù lórí ètò Ilé Aláyọ̀ lórí Orísun tẹlifíṣàn tiyín gangan. Ẹ ti mọ̀ pé Ilé Aláyọ̀ nílé wa láṣẹ Ọlọ́run ọba kò ní kan bó ti wọ́n rí. Gbogbo ẹ lè máa rí báyìí kó máa rí báyìí àjọsọ ni ẹjọsọ ó máa dùn ó máa dà nínú ìgbéyàwó kò lè ṣe kí àwọ̀ máa wà ṣùgbọ́n tó bá ti jọ sọ tẹ̀dẹ̀ tí wàá rọra fi irú olómi tẹ́ra fi parí tẹ́ sílẹ̀ pẹ̀lú kí gbogbo ẹ̀ máa ṣe kí gbogbo bẹ́ẹ̀ máa lọ. Ẹ ṣe wọ̀nyí Ìdílé Aláyọ̀ tẹ̀lé wípé mo pè yín wá sórí ètò Ilé Aláyọ̀ ẹ̀dẹ̀ ìwá ẹ ṣe àdúpẹ́ ìgbéyàwó yín á máa tẹ̀síwájú lọ́lá Ọlọ́run ọba tó bá ti sọ pé ìgbéyàwó dùn tiyín náà kò ní ṣe kò ní fi ire ìgbéyàwó tí wọn ní fi ṣe àpínlẹ̀ lórúkọ Jésù Kristi. Ẹ ṣàdúpẹ́ síta bá ti pè yín lọ́jọ́ mi ṣe máa wá. Kí ni gbogbo ṣókí báyìí òun náà ni ọbẹ̀ oge gbogbo yín tẹ́ ti wá ṣètò lẹ́nu gbogbo yín là ń kí pé ẹ ṣeun gan ni ò àdúpẹ́ nítorí pé ẹ fi àyè kékeré sílẹ̀ fún wa. Inú mi sì dùn pé ẹ kọ́ ẹ̀kọ́ tó pọ̀ lẹ́yìn pé ẹ̀yin gan tún gbádùn ara yín dọ́ba. Orúkọ tèmi ò tí yí padà Ọlá Ọ̀nàbàjò ni mò ń jẹ́ aya Olúwa ṣeun ńlá fún mi. Aláṣàkẹ́ tí ń gọgọ tí ò kọ́ mọ̀. Tẹ́ bá pè mí ní ìyá gbogbo ìfẹ́ mi ni mò ń jẹ́ bẹ́ẹ̀. Tẹ́ bá pè mí ní èdìdí ìfẹ́ ó bá kọ́lọ́ mi mú. Lórí Orísun tẹlifíṣàn láwà tá a ti ń dábí ọdún tá a ti ń rọ̀ bí òwe. Nígbà tó bá tún máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀ tẹ́ tún máa pàdé mi. Àtàwọn ìdílé aláyọ̀ mi ìtajú jọ máa ṣètò. Láyọ̀ ni kí ìgbéyàwó yín kó máa dùn. Nínú ilé yín kó wà láyọ̀ àti àlàáfíà ká tó fẹ́rẹ̀ pàdé. Ó dàbọ̀. Bye bye. Ẹ bá ń juwọ́ sí wọn. Bye.